Èmi Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein Saddam. Ẹjọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí. Ẹnu tí ló ti mọ̀ ó ṣeé ṣe kí àwọn máa ń àwọn ẹgbẹ́ Court bẹ́ẹ̀ ni. Kẹ́yìn ó gbọ́ iye dáadáa. Bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀nà tó gba ilé ìjẹ̀wá ní kókó ṣẹlẹ̀ lọ́wọ́ àṣàlàyé tó ṣẹlẹ̀. A dúpẹ́ fún Ọlọ́run gbà tí wọ́n kó àwọn ẹlẹ́ṣẹ̀ náà dé ilé ẹjọ́ lénìí. Àwọn agbẹjọ́rò announce appearance wọn. Èmi náà àti àwọn tíìmù mi là ń dúró fún àwọn fámìlì ọmọ tí wọ́n pa yìí. Àwa là ń represent fámìlì ọmọ tí wọ́n pa. So ìgbà tí wọ́n dẹ̀ mention case náà as usual. Tí gbogbo kálukú announce appearance wa tán. Lawyer láti Ministry of Justice ti wá láti take over case náà. Àti police prosecutor àti lawyer Ministry of Justice gbogbo wọn jọ mọ ṣiṣẹ́ pọ̀ nísìn. Ìgbà tí yẹn ṣẹlẹ̀ tán wọ́n á announce pé DPP advice ti wá láti Ministry of Justice pé wọ́n ní case láti answer. Wọ́n sì ti fáìlì paper tó tọ́ sí High Court tó lágbára àti gbọ́ ẹjọ́ yìí originally. Tí ń túmọ̀ sí pé wọ́n ti prefer charge sí High Court. So láti bí báyìí lẹ́yìn òní High Court ni wọ́n mọ̀ kó wọn lọ tí wọ́n ti lọ gbọ́ ẹjọ́ wọn. So charge ti wà ní High Court and they will be moved to the High Court. Wọ́n máa ti wá àárẹ̀ ni wọn ní High Court. Wọ́n padà wá terminate case ti bí yóò jà sí High Court ni wọ́n máa gbọ́ ẹjọ́ wọn lọ tó ṣẹlẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ṣé ẹni bá ní láti sọ fún wa wípé a rí pé àwọn kankan nínú àfihàn nǹkan míì tó ṣẹlẹ̀ ni pé ọmọ tí ó pààyàn yẹn Abrahaman ó náwó pé òun fẹ́ sọ̀rọ̀. Adájọ́ wa ní kí ló ní wí ó ṣàn ṣàlàyé fún kóòtù wípé òun nìkan lòun dáràn àwọn ìyókù tí wọ́n kó pọ̀ mọ́ òun ọmọ nǹkan kan nípa rẹ̀ sódà kí ilé ẹjọ́ ó dákun kan bá òun tún wọn lẹ̀. Ilé ẹjọ́ sì sọ fún yín pé tó bá fẹ́ béèrè irú yẹn tí wọ́n bá dé High Court níbi tí wọ́n ń kó wọn lọ kó lọ béèrè níbẹ̀ tí wọ́n bá fíìlì kó yẹ kán tún wọn lẹ̀ níbẹ̀ wọ́n mọ̀ ṣe yẹn fún wọn. Nígbà tí advice ti dé láti Ministry of Justice tí wọ́n ti prefer charge yẹn kán mọ̀ lọ sí High Court kán mọ̀ lọ yàn yókù mẹ́. Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein Saddam lèmi jẹ́. Èmi ni mo wà nìkan nínú àwọn agbẹjọ́rò tó ń represent àwọn family Hafsa ọmọ tí wọ́n pàtàkì hold the watching brief for the family for the nominal complainant. Ọ̀daràn náà ti ní agbẹjọ́rò. Kò tí Abrahaman ò tí ì lágbẹjọ́rò but àwọn mẹ́rin tó kù ti ní agbẹjọ́rò tó ń represent wọn lẹ́nu. Kẹ́lẹ́ sọ fún wa pé ọjọ́ tí High Court ti mú fún. Wọ́n ti mú déètì ti High Court but wọ́n àjọ̀nù eléyìí sí 20th of March. Pending the time tí wọ́n fi àárẹ̀ ni wọ́n ní High Court kan fi wá terminate ti bí. Ní ṣókí kí ni Abrahaman ṣe tó fi gbé wá ní ẹjọ́? Ẹ̀sùn tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí òfin ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó pààyàn tó já sí pé ẹ̀sùn yẹn bá ṣe wí yìí ó sì dìgbà tí wọ́n bá dé High Court tí wọ́n bá fi ẹsẹ̀ ẹ̀sùn náà múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú kí ẹnìkan kan nu wa tó lè sọ emphatically wípé bó ti rí nù gẹ́gẹ́ bí òfin wa ṣe gbà á ní ààyè ẹ̀sùn apààyàn náà. Ní àárín ẹ̀dá kò fẹ́ jẹ́ kí gbogbo ayé kí wọ́n jẹ àǹfààní ẹ̀kọ́ nípa náà ọ̀rọ̀ tí ọ̀rẹ́ wa béèrè lọ́wọ́ yìí. Yes sir. Tí ẹ sì dáhùn rẹ̀ wípé gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn. Yes sir. Èmi gbé ọ̀rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ níjọ́ ní pé arákùnrin tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó pààyàn. Ṣùgbọ́n lábẹ́ kọ́mẹ̀ntì ebú ni mo kàn rí lọ wípé ní ẹ̀gbọ́n àwọn òkùnrin wọ́n ní wọ́n fẹ̀sùn kàn. Ṣé wọ́n fẹ̀sùn fẹ́lẹ̀ kí ni àbíkẹ́ ló pààyàn? Lọ́kẹ́ ṣàlàyé lórí ọ̀rọ̀ dáadáa. Ṣé rí káwọn tí wọ́n ń bú mi lé mọ̀ wípé mo mọ tí ì sí. Ṣé rí kọ́mẹ̀ntì orí social media kẹ́sì gbogbo ẹni tó wà lórí social media tí ń kọ́mẹ̀ntì lérí wọn pé kì í ṣe gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ ló rẹ́dí àti kẹ́kọ̀ọ́ tó rọ́pọ̀lọpọ̀ ò lẹ́kọ̀ọ́ láti lé ẹni tẹ́kọ̀ọ́ bá wà lára ẹ̀ láti lé ní ó rẹ́dí àti kẹ́kọ̀ọ́ látara tí bá ń rí àti tí ń bá ń gbọ́. So gbogbo ẹni tẹ́ bá ti rí tí máa ti ń bọ́ sórí social media instead kó express opinion tiẹ̀ tí bá ti ń bú yàn ẹ ti rí pé nínú àwọn kàtígórì àwọn tí rí wọn ò pé tí ó sì lẹ́kọ̀ọ́ lélẹ́yìí wà bó ti rí nu. Lastly from my head, yes, sir. Lastly from my, there is a recent advocate for that governor should be signing death warrant. Yeah. And again, there is an advocate that they should eliminate anything like capital offense that requires governor signing death warrant. On your position as a lawyer, where do you stand? If we eliminate capital offenses that will warrant governor signing death warrants, we are doomed. Society ìṣòro tí English, the problem we will face in the society will be enormous and we will not be able to curb it. If there are no punishments for capital offenses, if there are no capital punishment for capital offenses again,
I believe you mean people will take somebody on the roadside, slaughter him, and tell you that let them take me to court. Nothing will happen afterward, and that would have died, and that will be the end of it. If that is successfully done, we are heading towards the end of this generation. Are you now advocating for signing of death warrant? Yes, I do. Your position on what you have in the society? I'm a legal practitioner and a lecturer at the University of Ilorin, and Dr. Folarunsho Ahmad Hussein, popularly called Saddam. Immediate past Mullah Chairman. Immediate past Mullah Chairman. Thank you very much. Barrister Ajasa, àwọn èèyàn retí kí ni wọ́n fẹ́ gbọ́, especially gẹ́gẹ́ bí lọ́ọ̀yà fún Ògo Ìlọrin, tí Ògo Ìlọrin sì ní interest nínú kéèsì láti wípé ká má fi ọwọ́ ra tí ó yẹ ká fọwọ́ ra mọ́lẹ̀. Kí ni ẹni sọ fún àwọn èèyàn wa? Wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo àwọn olólùfẹ́ wa. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, orúkọ mi ò yí padà. Orúkọ mi ni Barrister Abdulkadir Adémọ́lá Àjàsá, tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, the first day tí wọ́n àárẹ̀ ni Abdulrahman àtàwọn tó kù ẹ̀, Ògo Ìlọrin àti president àti àwọn PR àtàwọn other members wọ́n wà ní court. On that day, prior to that day, wọ́n ti already visit family àwọn houseat tí wọ́n dẹ̀ ti kẹ́dùn pẹ̀lú wọn. So wọ́n dẹ̀ promise àwọn family yẹn pé àwọn máa ensure pé àwọn rí end of this case and àwọn máa ensure pé justice is done. So in fulfilling that, wọ́n ti ní káà náà máa wá sí court láti wá dúró fún family houseat léyìí tí a dẹ̀ wá ṣe ní àárọ̀ yìí. But gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ by law wípé this present court, ìyẹn magistrate court, ò ní jurisdiction as far as murder case is concerned. So that is why tí wọ́n fi transfer case yẹn lọ sí appropriate court tó ní jurisdiction, which is high court. But today, nígbà tí wọ́n pe case yẹn, àwọn ministry of justice àwọn náà ti already wá telling the court pé àwọn ti already prefer charge ní high court against Rahman àtàwọn tó kù ẹ̀. So therefore, court yìí tó jẹ́ magistrate court yìí ò ní jurisdiction láti gbọ́ case yẹn whatsoever. The best for this court is to wait for the arraignment of Abdulrahman and other and his co-hosts at the high court, which I believe at the next adjourned date ibẹ̀ náà ni wọ́n ti arraign wọn. Tó bá dẹ̀ ti lè arraign wọn bẹ́ẹ̀, wọ́n á wá sí court yìí láti wá terminate proceeding àti láti wá terminate case yẹn. So bí ó ṣe jẹ́ nìyẹn. So thank God wípé wọ́n ti prefer charge against wọn. So we will be waiting for the next adjourned date, the date for the arraignment of Rahman and others. So but thank God today, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù tí wọ́n arraign pẹ̀lú Rahman, wọ́n ti were represented, they have a legal representation. But in law, if Rahman did not have a legal representation, there's no way we can move forward. So for those people yearning, agitating that nobody should stand for Rahman because he's a criminal, it's because they don't know what the law says about that. The law is very clear, especially Constitution of Nigeria, that every criminal or every accused person is entitled to be represented by a legal practitioner of his own choice. So therefore, in order to, it will help us to get the justice we deserve or the justice we are yearning for. If this Abdulrahman, ẹni tó pààyàn gangan yìí, tí ò bá ní representation ní kóòtù, a lè lọ anywhere, we move nowhere. So kò túmọ̀ sí pé lọ́ọ̀yà tó dúró fún ìsìn àlè bú lọ́ọ̀yà wípé ó ṣe dúró fún. Wọn ò lè bú lọ́ọ̀yà, wọn ò tí ì ní lọ́ọ̀yà presently, àwọn mẹ́rin tó kù ló ní lọ́ọ̀yà. tó jẹ́ kí n máa bẹ̀rẹ̀ lẹ́yìn ni wípé àwọn kan sì tún sọ pé àwọn ń fẹ́ wo lórí burúkú lọ́ọ̀yà wọ́n sọ oríṣiríṣi tí ó dúró fún un. So wọ́n já sí pé bí lọ́ọ̀yà ṣe dúró fún yẹn ó normal lábẹ́ òfin. Ó normal lábẹ́ òfin. a sì lè bú lọ́ọ̀yà kó ṣe dúró fún yẹn. Wọn ò lè bú lọ́ọ̀yà because òfin sọ pé irú àwọn accused person ní right to a legal practitioner of his own choice. And in a matter like this, tó jẹ́ capital offence, a murder case for that matter, tó bá yẹ pé justice táwa ń wá, táwọn tó ń pariwo yẹn náà ń wá, tí gbogbo wa náà ń sọ pé à ń wá, ó nídìí ká wá bá ṣe ṣagbátẹrù bí lọ́yọ̀ ó ṣe represent Rahman ní kóòtù ni. Tó bá yẹ pé justice yẹn a fẹ́ tètè rí on time. Bá a bá ṣe kí ó ní representation, yóò jẹ́ kí justice yẹn kó wà delayed. Wọ́n dẹ̀ ní justice delay is a justice denied. So ẹ jẹ́ kí gbogbo aká parapọ̀ láti ensure pé wọ́n tètè wá lọ́ọ̀yà fún Abdulrahman so that justice ta fẹ́ yẹn á lè tètè rí ní àsìkò. So bí ó ṣe jẹ́ nìyẹn. Abdulrahman ó ti padà jẹ́wọ́ wípé olúgbòhùn gángan lòún lò tóun fi command asa tọmọbìnrin yẹn fi wá bá nílé.
ẹ̀yẹ̀yàn ṣé mo wí pé ọ̀rọ̀ Abdulrahman àwọn ìjọba òdúró lórí ẹ̀ wọ́n sì ń ṣe investigation ìṣolórí ọ̀rọ̀ Abdulrahman bẹ́ẹ̀ ni ìròyìn kan nílùú Ìlọrin ló gbé ìròyìn yẹn jáde. Abdulrahman ó confess ó ní olúgbòhùn lòún lò olúgbòhùn lòún fi bá Hausa ti sọ̀rọ̀ olúgbòhùn lòún fi command Hausa olúgbòhùn lòún lò fún Hausa nítorí pé kíni Hausa ti ń promise yẹ tẹ́lẹ̀ tí ó wà ó ti promise ẹ̀ lákọ̀ọ́kọ́ kò yọjú ẹlẹ́ẹ̀kejì kò yọjú ẹlẹ́ẹ̀kẹta kò yọjú nígbà tó wá yá ló ṣe wá lo olúgbòhùn láti fi command ọmọ yẹn láti sọ ẹ̀ ló fi jásí pé lẹ́yìn ìgbà tó píkì kọlù ẹ̀ lẹ́yìn ìgbà tó Hausa píkì kọlù ẹ̀ tán lọ́jọ́ yẹn òun lára Hausa ò fi balẹ̀ mọ́ òun ni ara Hausa ni kò fi balẹ̀ mọ́ rárá àti ara so báyìí nísìn olórí burúkú Abdulrahman ó ti jáwọ́ àwọn ọlọ́pàá náà dẹ̀ wọ́n confam olúgbòhùn yẹn wọ́n ṣe kí ni wọ́n confam olúgbòhùn yẹn ẹlòmíà máa wò pé olúgbòhùn sórí gbòhùn lè ṣiṣẹ́ ni ọmọ ìyá mi sórí àsìkò tí wàá tó ó yẹ kí ìjọba cancel gbogbo nǹkan tó bá ti ń jẹ mọ́ spiritual báyìí yes because this is getting too much ẹ wo títí pásítọ̀ yìí náà ẹ wo pásítọ̀ yìí tó pa ọmọ ọlọ́mọ tó sọ pé òun fẹ́ lọ sin Ọlọ́run ọmọ ọlọ́mọ ó lóun lọ sí church olórí burúkú àwọn pásítọ̀ yìí wọ́n dẹ̀ dá ẹ̀mí ọmọ ọlọ́mọ wọ́n dẹ̀ dá légbodò just like that ṣebí ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí la rí gẹ́gẹ́ bí ilé Ọlọ́run ta lè wà ta lè save ibẹ̀ la lè wà tó já sí wípé a mọ̀ wípé yes ọwọ́ Ọlọ́run la wà ẹ dákun mọ́ṣáláṣí kò save mọ́ báyìí ṣọ́ọ̀ṣì kò save mọ́ báyìí èwo la fẹ́ ṣe yíyan kí la fẹ́ ṣe báyìí yíyan this is getting too much kí ni ti pọ̀ jù enough is enough a lè máa lọ́jú kalẹ̀ báyìí ká dẹ̀ máa wo kíní kó máa continue just like this no but this problem is growing every day by day kí la fẹ́ ṣe olórí ṣe mọ̀ pé àwọn kan bú ọmọ Hausa yẹn wọ́n bú gbogbo yahoo ṣe ṣìnà orí ìrìnànù ẹ̀wọ́n jẹ́ ká blame ẹ̀ olórí burúkú Abdulrahman yìí olúgbòhùn ló fi bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àwọn àfáà ni wọ́n ní olúgbòhùn lé tí wọ́n fi máa ń bá òun èèyàn sọ̀rọ̀ tó jásí pé tó bá fi ti báyọ̀ sọ̀rọ̀ tó bá yìí ara onítọ̀hún ní balẹ̀ mọ́ àfi kó tọ̀hún ṣe nǹkan tá bá ní kó ṣe ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ní olúgbòhùn lé ọ̀pọ̀lọpọ̀ àfáà ní olúgbòhùn lé even ó lè jẹ́ pé pásítọ̀ olórí burúkú yìí tó pọ̀ ọmọ lọ́mọ ó lè jásí pé olúgbòhùn ni pásítọ̀ yìí náà ló fi bá ọmọkùnrin yẹn sọ̀rọ̀ Ọlọ́run ló wá sọ pé kọ́mọkùnrin yẹn Ọlọ́run ló ní kó pe girlfriend ẹ̀ pé òun lọ sí church ẹ kọ́ rárá ẹ̀yin náà ẹ gbọ́ bí ti pásítọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́ bí ti pásítọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ kọ́ rárá gbọ́ ẹ gbọ́ bí ti pásítọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́. This young man up here named Ogunbode Quadri Olasukomi went missing on the 16th of January 2025. Initially, he called his girlfriend that he was going to church, and when he didn't return, when they looked for him, declared him missing. The girlfriend insisted that he went to church when she reported the matter. The police investigated, arrested the pastor, and made findings. Pastor said he never saw him. He never knew his whereabouts. That in fact, he claimed he never came to church that same day. But after further investigation, police discovered that 1.5 million naira was transferred from Ogunbode's account to the pastor's account that same day. And some other amounts were even transferred from Ogunbode's account to the pastor's son's account. The pastor named Prophet Babania has been arrested. And after further investigation, his accomplices were arrested. One of them confessed of buying Ogunbode, removing some of his parts of his body, and also burying the remaining parts of the body around the church premises. Mind you, this church is named CCC, Ilerioluwa Parish, PPL, Kokomaiko, Lagos, Adlasu, Phase 2. Now, the police also discovered that
that might not be the only crime or things they've been doing, because they discovered guns, axe, cutlass. And this means that allegedly the pastor and his accomplices might not only be doing that, they might be committing other crimes. Only God knows what has went down in that church. Only God knows how many people have gone down in this church. This is the face of the prophet Babania up here, and justice must be served. How can we say we are going to the house of God and then we are not even saved? This world is becoming crazy. It is well, oh, it is well. Because of the love of money or what? How can a pastor, a prophet, Ogunbode's family must find justice? They've been arrested and justice must be served. Olúgbòhùn yẹn ní àwọn eléyìí máa fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó máa sọ fún wọn pé ó yá máa bọ̀ tó jásí pé torí pé àsìkò tí bọ̀bọ̀ Ògúnbọ̀dé Kọ́dírì yẹn àsìkò tó lọ sí church yẹn kò ń ṣe àsìkò church, kò ń ṣe àsìkò ìsìn. Bọ̀bọ̀ yẹn kò dágbére lé wípé kò dé dágbére lé, ó pe jẹ́ fẹ̀lẹ́ kóhun lọ sí church. Ẹ̀yin náà ẹ̀wọ̀n kan nígbà téèyàn dágbére kóhun lọ sí church tí ò dé mọ́, láti January ni wọ́n ti declare bọ̀bọ̀ yẹn ní missing. Ọlọ́run ló ní kí bọ̀bọ̀ yẹn kó pe girlfriend ẹ̀ kó sọ fún girlfriend ẹ̀. If not, ẹ̀yin náà ẹ̀wọ̀n kọ́ báyìí tí ìjọba ò ní cancel anything tó bá ti jọmọ́ spiritual báyìí. Ó dà pé tó bá ti fi Olúgbòhùn yẹn bá wọn sọ̀rọ̀ báyìí ara onítọ̀hún ò ní balẹ̀ mọ́. Olúgbòhùn yẹn náà làwọn ọmọ yahoo ń lò. Olúgbòhùn yẹn náà làwọn ọmọ yahoo ń lò tó fi ń gba owó lọ́wọ́ òyìnbó tó já sí pé ó dìgbà tó ibẹ̀ bá tó sanwó tán kójú ẹ̀ tó là. Ó dàbí ni pé ìjọba ní láti máa make sashing lórí àwọn àfáà, pastor, oníṣẹ̀ṣe, gbogbo wa together. Yes, anybody tó bá ti bá anything tó bá ti jọmọ́ Olúgbòhùn kó máa arrest ẹ̀. Kí wọ́n ban the anything tó bá jọmọ́ spiritual. This is time for it, because this is getting too much. Enough is enough. Enough is enough. Báwo ni ẹ ṣe máa sọ pé òun lọ sí church tí ò dẹ̀ ní dé mọ́? At last, àwọn ará church pastor ló pa. Imagine. How can we continue this? The same Olúgbòhùn yìí ni Abdulrahman fi bá ọmọ Hausa yẹn sọ̀rọ̀. Olúgbòhùn yìí ni bàbá yẹn lò tó fi bá Hausa sọ̀rọ̀. Tara Hausa ò fi balẹ̀ mọ́. Ẹ bá gbọ́ interview tí bàbá Hausa ṣe. Mo bọ̀. Interview tí bàbá Hausa ṣe. Ẹ rí pé bàbá yẹn ni bí Hausa ṣe ti gbọ́ kọlù báyìí. Tara rẹ̀ ò balẹ̀ mọ́. Kódà wọ́n ní kò jẹun kúrò ńbẹ̀. Wọ́n ní ò jẹun, wọ́n ní Hausa ò jẹun. Bàbá yẹn ní kò jẹun kó níbi tó wà ẹgbọ́ ṣebí òun lélẹ̀ ẹ máa gbọ́. Títí bí bá ti ń sọ̀rọ̀ yìí ó kàn àwọn remaining parts kan lákàn rí, and àwọn police take picture pẹ̀lú àwọn evidences tí wọ́n rí. Fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀, bàtà ẹ̀ ó wà ńbẹ̀. Mo dá pé kíní lélè tọmọ mi gan tọ́ níbi ọwọ́ tí wọ́n rí, lélè yẹn náà ló sì wà ńbẹ̀. So they took his picture with the evidences. Orúkọ mi ni Ibrahim Lawal Adefalu, tí mo jẹ́ bàbá Hafsat Lawal Yetunde Adefalu, tí a discover lánàá ní ọjọ́ Jímọ̀ wípé alfa kan Abdulrahman lórúkọ rẹ̀ ń jẹ́, ó ṣekú pa nílùú Ìlọrin. Ní ọjọ́ Monday a ṣe ìkómọ kan ní ìta wa níbí, ó jẹ́ àwọn neighbor wa ni wọ́n ń kó mọ. So ìyá ọmọ yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ ti tèmi Hafsat yìí. So bí ọmọ mi ṣe darí ibi tí ó ti manage ní private school tó ti manage, ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date. So ó ní àwọn lọ síbi ìkómọ. Lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná, later àwọn padà wálé, ó wá múra, ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà. So ìgbà tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30, ìgbà tí ń tó bí wákàtí méjì bí 4:30, màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí, ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ. Wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyàkọ ọmọ tí ó ń kó mọ ní ìta níbí. So wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í. Bó ṣe débẹ̀ ó rí pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn, ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. So ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́.
ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́ ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí kọ́dà oúnjẹ tí wọ́n sáàbù ẹ̀ kò lè jókòó jẹ ó ṣàn ṣe wéréwéré ló fi. oúnjẹ tí wọ́n sáàbù ẹ̀ kò dúró jẹ olúgbòhùn yẹn ló ń ṣiṣẹ́ olúgbòhùn burúkú yẹn ló ṣiṣẹ́ yẹn oúnjẹ tí wọ́n sáàbù ọmọ yẹn ò lè dúró jẹ ibi ìkómọ ló wà òde ló wà kò dágbére fẹ́ anybody nítorí pé kíni tó bá ti lè lo kíní yẹn báyìí command ní ara ẹ tó bá fi lè fi bá sọ̀rọ̀ báyìí onítọ̀hún ò ní balẹ̀ mọ́ àfi kó ṣe nǹkan tó ń tọ̀hún ní kó ṣe ìyẹn olúgbòhùn anybody tó bá ti bọ́ olúgbòhùn lọ́wọ́ ẹ̀ ṣe criminal bójá àfọlọ́ ti ba lọ́wọ́ ẹ̀ ni bójá pásítọ̀ ni bójá babaláwo ni it's a criminal kí ló ń lo olúgbòhùn fún for what ṣé irinṣẹ́ eré ni olúgbòhùn ni kí ló wá dọ́wọ́ ẹ̀ kí ló fi ń ṣe. bí ọmọ mi ṣe darí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date so ó ní àwọn lọ síbi ìkómọ lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná létà àwọn padà wálé ó wá múra ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà ṣùgbọ́n tó tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30 ìgbà tí ń tó bí wákàtí méjì bíi 4:30 màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ wọn wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyá akọ ọmọ tí ó ń kó mọ ní ìtàmbí tó wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í bó ṣe débẹ̀ ó rí i pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́ ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́ ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàárín wọn mọ́ ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí kọ́dà oúnjẹ tí wọ́n sáàbù ẹ̀ kò lè jókòó jẹ ló ṣàn ṣe wéréwéré ló fi dìde lọ. ìyá ẹ̀ wá dé inú ilé ó sá sọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀ kí ló ṣẹlẹ̀ mọ́ ni ibo ló lè lọ tí ò dágbére fún wa kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa so bó ṣe di pé mo ṣáà try nọ́mbà rẹ̀ nìyẹn mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes so mo ṣáà try nọ́mbà ẹ̀ dẹ̀ ring mo suspect pé by nǹkan tó ṣẹlẹ̀ lánàá mo rò pé ọmọkùnrin yẹn náà ni ò jẹ́ kó gbé call àbí kó já sí pé ó ti ṣe é ní sùtà kọjá sí pé bóyá fóònù yẹn ring so kò rí gbé lọ́dọ̀ ẹ̀ bá ní mo ṣáà ń bínú pé báwo ni ọmọ ṣe tó lè má gbé kọ́ọ̀lù mi kì í sábà ṣe bẹ́ẹ̀ tí n bá pè ó máa gbé kọ́ọ̀lù mi lọ́wọ́ kan ni tó bá dẹ̀ rí kọ́ọ̀lù mi tí ò bá rí gbé á pè mí padà tí ò bá lówó lórí ẹ̀ á flash mi rí flashing títí mo ní ó dé ok tó bá dé ó máa wá bá mi so ìgbà tó di bí 6:30 to 7 ni màmí ẹ̀ tó wá rán mi létí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ rí ọmọ yìí mo ní báwo ló ṣe wá jẹ́ bá tuntun nọ́mbà ẹ̀ mú mo tuntun dial ìgbà tí màá fi dial ní around that 7 ó rí pé fóònù ẹ̀ ti wà switch off so bá a ṣe rí kọ́ọ̀lù ẹ̀ pè mọ́ nìyẹn asa ń wọ́ndà pé ọmọ tẹ́ pé òun àti ìyá ẹ̀ wọ́n ṣàwàdà nílé kó torí pé ó jáde nísìn kí ni nǹkan tó wá lè ṣẹlẹ̀ kò báwọn àbúrò ẹ̀jà kálá bá wí ni kò ṣe àwa náà ká ní ìbáwí ló ń sá fún ok ẹja ní sùúrù bọ́yọ̀ kan náà àwọn ọ̀dọ̀ àwọn sísà mi ni ó lọ àwọn tí wọ́n wà nílọrin so mo ṣáà ní sùúrù pé màá rí kọ́ọ̀lù tó náà mi rí wọn láti pè wọ́n ẹ ló kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìrí Yétúndé ní ilé wọn ni níbo ló lè wá lọ so bí kálukú náà ṣe bẹ̀rẹ̀ sí bá wà ní ládùúgbò nìyẹn kódà ọmọkùnrin tí ó ń fẹ́ tó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé tóun fẹ́ nì a ti sọ fún un pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa ńlé léyìí tó fi hàn wáyé pé ní a ti kéde pé kò sí mọ́fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá ń bẹ̀ tá a lè ní náà ló lè kú nílé so gbogbo àná àti bọ́ọ̀ náà ọmọ àdúgbò náà ni bọ́ọ̀ náà Lukman by name gbogbo àná àjọ ń ṣe alamí ẹ̀ káàkiri lálẹ́ ọjọ́ yẹn àṣà ni òkè ẹja ní sùúrù dàárọ̀ bóyá ó pẹ́ níbi tí ó lọ ó lè padà darí sọ́dọ̀ àwọn ọ̀kan náà àwọn sísá mi náà pé ó máa rán wọn lẹ́lẹ́bẹ̀ẹ́ torí ẹ̀ náà máa ń wáyé bẹ́ẹ̀ tọmọ bá ṣe àṣà àwa àwọn tí ó bá bẹ ẹ̀bẹ̀ so títí àárò oorun yẹn sùn náà mọ́jú tá a bá ti gbọ́wọ́ ẹsẹ̀ lóru báyìí táwọn ọlọ́dẹ wa gan bá ń kọjá àárò pé òun ló fẹ́ wá kanlẹ̀kùn ni ìgbà tó di láàárọ̀ tá a rí mo ṣáà wọ́n ti sọ fún dáàdì wa ní old man mi lókè pé awáyé tó dé ní alẹ́ àná àrí nǹkan kan wọn náà sáwà sálẹ̀ láàárọ̀ kí ló ṣẹlẹ̀ àní ok kí ni nǹkan tí a rò pé a lè ṣe wọn á ní ok a lọ sọ fún a lọ sí police station àwa láti ẹ̀sọ́ a lọ sí police station àwọn advice wa lọ́wọ́ ti ṣe chairman PCRC rí. the same thing bó ṣe ṣẹlẹ̀ sí bọ̀bọ̀ tí pásítọ̀ yìí lò náà ló ṣẹlẹ̀ sí Hafsat yẹn náà ẹ̀yin náà ẹ wo ọ̀bọ yìí ṣe fine ọlọ́run o ẹ wo ọ̀bọ yìí ṣe fine ẹ wo fine guy ó dẹ̀ waste bọ̀bọ̀ yìí just for nothing ẹ wo fine guy ẹ̀yin náà ẹ wo fine guy náà ẹ wo ọ̀bọ yẹn ẹ wo fine ta ló máa ní irú èèyàn báyìí lọ́mọ tí inú ò ní dùn pé òun lọ́mọ
ta ló máa bí èèyàn báyìí lọ́mọ tí ò ní máa ṣe fáàrí pé òun bímọ ẹ wo fine boy ẹ̀yin wá torí oògùn òfò orí burúkú wo òní dá fún yín dá fóògùn yín kí ló dé ó dẹ̀ sọmọ lọ́mọ ó dẹ̀ parẹ́kún kí lè fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tí bàbá yẹn pé girlfriend ẹ̀ yà lẹ́nu pé church what kí lè fẹ́ lọ sí church today is not church imagine èmi ẹ̀ wá wò wọ́n dé bèrè lọ pásítọ̀ yẹn sọ wípé òun ò mọ̀ o pásítọ̀ sọ pé òun ò tiẹ̀ rí rárá pásítọ̀ dì náà yẹn kó òun rí nígbà tó wá ṣe investigation ni wọ́n rí i pé bọ̀bọ́ yẹn ti transfer 1.5 million naira sínú àkáǹtì pásítọ̀ kò tún ṣe àkáǹtì pásítọ̀ nìkan o ó tún transfer owó sínú àkáǹtì ọmọ pásítọ̀ owó yẹn gan fọ́ọ̀sì ni wọ́n lò ọmọ yẹn ò transfer bọ̀bọ́ yẹn ò transfer owó yẹn willingly bóyá ibi tí wọ́n ti ń fún lọ́rùn tó ti ń fọ́ nǹkan ọmọ lórí lọ́ ti ń sọ fún pé yá transfer o gbọ́dọ̀ má transfer tó bá ti transfer kí ni kan wọ́n tẹ́tí ní bọ̀bọ́ yẹn transfer owó tó transfer ni ẹ̀yin náà wò kan ṣàfẹ́ sọ pé torí owó yẹn lọ ṣe pa ni àbí torí oògùn tó fẹ́ fi jó oògùn òfowó oògùn wèrè wo níbo lẹ ti rí oògùn àgbákò wèrè oògùn oṣólẹ̀ ni oògùn ìyọnu ayé ni oògùn kìnnì kan ni gbogbo àwọn kìnnì yẹn is rubbish stupidity ni òfò ní gbogbo ẹ̀ òṣì lásán kejì ọjà ní gbogbo ẹ̀ ẹni ẹ̀wò guy yìí náà very fine guy kó bi tọmọ láti ilẹ̀ títí tí ó fi dé stage yìí kẹ́yìn lórí burúkú kan kẹfà torí pé fẹ́ ṣoògùn òfò kan bẹ́ẹ̀ ní kú ọlọ́mọ àbá ti jẹ́ tó gùn yìí ni ìjọba ẹ bá wa cancel anything spiritual ẹni tí bá ti jọba oògùn ẹ bá wa cancel àfọ́gùn mọ́ àfẹ́ oògùn mọ́ the youth are dying every day this is getting too much àwọn ọ̀dọ́ ti ń kú jù ikú yìí ti pọ̀ jù àfẹ́ mọ́ aláàfẹ́ mọ́sẹ́ àfẹ́ mọ́ kí ìjọba bá wa cancel oògùn yes tó bá wa cancel oògùn ọ̀nà tó fẹ́ gbígbà ní kò gbígbà kí ló dé tá a bá lè jẹ káriwo nísìn tó bá sọ pé kò kún ẹ jẹ́ sọ fún ẹ gbogbo ọlọ́kọ̀ torí pé mọ̀kànmọ̀kàn nílé ayé tó bá rò pé kò tí ì yí tọ́ọ̀nù kún ẹ lé ní ó lè yí tọ́ọ̀nù kún ẹ lọ́la o tó bá tètè múra ń sìn tó bá lọ kún ẹ lọ́la ìwọ gbò nílẹ̀ ní dìde pariwo nígbà títí Ìlọrin ṣẹlẹ̀ everybody wọ́n pariwo Ìlọrin àwọn èèyàn pariwo Ìlọrin pọ́sẹ̀ pariwo Ìlọrin wọn pariwo ti pásítọ̀ yìí bẹ̀ bọ̀tà wo níwágbà àwọn tá a bá jẹ́ Ìlọrin àwọn náà máa ní dákẹ́ lórí ti pásítọ̀ yìí náà máa kọ́ lórí ti pásítọ̀ yìí justice for Ògúnbọ̀dé Kọ́dírì justice for Ògúnbọ̀dé Kọ́dírì yes Ògúnbọ̀dé Kọ́dírì lórúkọ bàbá yẹn nígbà torí pé wọn pariwo ti Ìlọrin no wọn lè pariwo ti Ìlọrin wọn pariwo ti Ìlọrin ṣùgbọ́n wọn pariwo ti bàbá yìí bẹ̀ nígbà justice for Ògúnbọ̀dé Kọ́dírì ẹjọ́ tó yọ lọ́n kí ló ṣẹlẹ̀ gan this is getting too much ó ti ń sú wa bọ̀ kí ló dé ọ̀dọ́dẹ̀ ń kú àwọn ọ̀dọ́dẹ̀ ń kú everyday by day njọ́ lè fẹ́ sí yẹn dà Ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ̀yẹ́ èèyàn olórí burúkú ọmọ Abdulrahman yìí mú kí lórúkọ olúgbòhùn lórúkọ tó fi bá sáyẹn sọ̀rọ̀ Ọlọ́run á ṣàánú wa o. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́. Òkèláwà téńté.